lọ́wọ́ dáadáa bí ẹ̀rí ti bá ṣe oríire wọ́n yàtọ̀ síra. oríire kẹ̀kẹ́ rà oríire wọn lọ́wọ́. الله أعلم قدره أن يحيط به Ọlọ́run tó ní tí a pọ̀ kọjá bẹ́ẹ̀. أعلم قدره أن يحيط به علما وأكلا ورأي جل سلطانا علما وأكلا ورأي جل سلطانا. Bẹ́ẹ̀ bá ṣorí ibú bẹ́ẹ̀ ní ti bá ṣorí ibú tó bá wò dáadáa ní yàtọ̀ síra wọn. Ẹni ayé ń jẹ àtẹni ẹ̀fọn ń jẹ wọn jọra wọn. láti kọ́lí. Ẹni ẹ̀fọn ń jẹ ó pọ̀ láyé ẹni ayé ń jẹ àwọn náà ń pọ̀ àmọ́ ó yàtọ̀ síra wọn. وإن قصرت في عملي Èèmọ̀ ní kálára gbàgbé èdè. وأسأل الله توفيقا وغفرانا Ọ̀pọ̀lọ́ wa ń ta mi ń bí wá ta mi wá ta mi sí bàbá rẹ̀ wáyé. وأسأل الله توفيقا وغفرانا. Orí ikú tura lọ, orí ilé sì tura wọn lọ. Orí ọlọ́run pàtàkì ọkọ àmàlí bíi ti bẹ́ẹ̀ dédé orí ta ṣe fún lágbájá ká ṣe fún tàbẹ̀lò. Àwọn àgbẹ̀bẹ̀ ọlọ́run wọ́n sórí ilé kọjá ara wọn. وأسأل الله Bẹ́ẹ̀ni, توفيقا وغفرانا ọ̀yá yìí. وأسأل الله توفيقا وغفرانا Ọlọ́run jẹ́ pẹ̀lẹ́ ní tí ó sọ ní lẹ́nu ayé. وأسأل الله Gbogbo èèyàn kọ́ ni wọ́n kì í bẹ́ẹ̀ kú oríire. Ọ̀pọ̀ ní máa ń kíyàn pé ẹ̀yẹ kú oríire nínú lẹ́nu. توفيقا وغفرانا وأسأل الله توفيقا وغفرانا. Ọ̀rọ̀ tí mo bá sọ lónìí أكرمكم الله الكريم. kò pọ̀ kò sì gbà nílẹ̀ ògùn. ọ̀rọ̀ tó gbòógùn dání ni. Ọ̀rọ̀ gómìnà wa tá a ṣe èèyàn mú fẹ́ wí. Prince Dr. Dàpọ̀ Abíọ́dún. الله أكبر. وأسأل الله وأسأل الله bẹ́ẹ̀ni توفيقا وغفرانا bẹ́ẹ̀ni وأسأل الله توفيقا وغفرانا. ọlọ́gbà kì í wà nílé kì í wà lọ́jà kórè ọmọ tuntun ó ṣe kí ni. Àwọn ẹni ọlọ́run gbọdọ̀ wà nínú ìlú káwá rójú tú ọ̀nà bí ó fẹ́ da ká má dà sí. وأسأل الله Bàbá rójú tú ọ̀nà bí ò bá fẹ́ sùn àbí ká dà sí kó lè sùn wọn. توفيقا وغفرانا Ayọ̀ ọmọ yìí. وأسأل الله توفيقا وغفرانا. Ọlọ́run lọ́ba tó ní ọlá tí màá dá èèyàn lọ́la. الله أكبر. Agbára òun. طبعا. ọmọ rẹ̀ ṣùgbọ́n àbá kọ́. Rárá. bàbá. Bàbá tó bí ni ọlọ́lá ni yóò ní ipò lọ́la. Àwọn tó bí ni onímọ̀ ni wọ́n yóò ní kó ní mímọ̀. وأسأل الله Níbi ilé wa olówó ni wọ́n yẹ oníkojú olówó. توفيقا وغفرانا. Kódà àwọn tí wọ́n bí wa wọ́n á máa gbé ipò wá bá wọn lé yóò túmọ̀ sí pé wọ́n pe ọkọ̀ ẹ̀jẹ̀ kánsẹ̀lú àdúgbò yìí. وأسأل الله توفيقا وغفرانا. Ọlọ́run ní máa dá ìyọ̀ lọ́la. الله أكبر. Àyẹ̀wòye ẹni tí wọ́n pè ní pírísì tí ò tó pírísì jẹ. أعظم قدرا Ayọ̀ ní ìtẹ̀wé. أن يحيط به. Àyẹ̀wòye ló kọ tẹ́lẹ̀ mi jẹ́ tó sì kí wọ́n yà fún ni. Kò tó jẹ́ ìtumọ̀ orúkọ ohun kádàrá rẹ̀ orí ilẹ̀ orí gbé. Bàbá ni ẹ̀yà gbé kò ní gbé. Abdulfatai. الله أكبر. Kò lè gbé kádàrá rẹ̀ ò ní gbà. أعظم قدرا Ó ní bọ́dì ni kò ní skìlì tí ó ní. أن يحيط به. Oyá yọ̀ ọmọ ìrẹ́yà yọ̀. علم وأكل ورأي جل سلطانا Oyá yìí. علم وأكل ورأي جل
lóòótọ́ làwọn tí wọ́n bí yín lọ́lá torí ológo ní gbólógo. ológo ní gbólógo. ológo ní bí ológo. ẹni ẹ bá lórí àga ògo àwọn tí wọ́n bí ológo ni wọ́n kódà má má tagarí. ológo ní lọ́dọ̀ Ọlọ́run ológo ni wọ́n ẹrú kì í bàbá. wọ́n lè máa fojú ẹrú wò lọ́dọ̀ Ọlọ́run wọn bá nílẹ̀. ọ̀yá yọ̀ mí. èèyàn tó pọ̀ lẹ́jọ́ dúpọ̀ àwọn tó pọ̀ tí wọ́n nífà tí wọ́n lè kaná tó fi tọ́lọ̀ wá kádàrá kó jámọ́ yín lọ. jíjámọ́ yín lọ́wọ́ ni ò túmọ̀ sí pé ilẹ̀ gbọ́n jù kò túmọ̀ sí pé ilẹ̀ máa ṣe jù. kò túmọ̀ sí pé ilẹ̀ dáa jù. àwọn ọlọ́dọ̀ Ọlọ́run ọba tí ń fúnni lọ́lá ẹni ó bá wù ní sí ikùn ó kù yín nù. Ọlọ́run ti wá kùn yín àtẹni ó fẹ́ àtẹni ò fẹ́. àtẹni ó dùn mọ́ àtẹni ò dùn mọ́. Number 1 wa Enugu State Prince Dàpọ̀ Abíọ́dún ni. ó bá wẹ̀ faramọ́ olómọ. àwọn tí wọ́n bí yín wọ́n mọ Ọlọ́run wá fẹ́ kẹ́ wọn ló fi yín kẹ́ wọn o. bí ẹ̀san bá sì fẹ́ dé a máa ju ẹni tó ṣe lọ. Subhanallah. kò bá kéré lọ́dún kò bá dàgbà lọ́dún wọn bá mọ nílùú wọn bá má mọ láyé. bẹ́ẹ̀ni ọmọ yìí. ìmọ̀ràn mi rè o ẹ̀rọ ní nǹkan mẹ́ta. nǹkan mẹ́ta. torí àgàtà ẹ fẹ́ lọ jókòó sí ni ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ti jókòó síbẹ̀ tó. nígbà tẹ́lẹ̀ òní fẹ́ kó mbẹ́ ẹ̀wọ̀n ló bá ẹ̀wọ̀n ló jáde sí. ilé ìsìnkú mbẹ́ àgbà tí ó wù jọ tí ó sọ̀rọ̀ lójú àwọn èèyàn ìlúkù yìí ní wí lámàrún mọ́lẹ̀. ní ìlú tí wọ́n ti bí mi ojú mi tó àwọn kan bẹ nígbà tí wọ́n débẹ̀ wọ́n sórí ikú bẹ́yìn ni báwọn kan ṣe fẹ́ gbàjọba yìí àwọn kan bẹ nígbà tí wọ́n bá gbéjọba lẹ̀ gbogbo àìsàn tí ń ṣèyàn ló ṣe. ilé ìtura pàtẹ́sán báyìí. ọjọ́júmọ́ mi ní wá kú mu bí ìgbà tí èèyàn ń mu gẹ̀ẹ́. kí ló wá ní jẹ́kẹ̀ ṣàṣeyọrí nǹkan mẹ́ta ni. Atọ́sí ó lọ bá àwọn tí wọ́n tọ́sí lánàá nígbà tí wọ́n tọ́sí tí wọ́n débẹ̀ wọ́n sórí ikú bẹ́yìn. ẹ̀kọ́ tàbí sẹ́kìlọ̀ fàáyìnlẹ̀ àwọ̀lù. wọ́n bá níbẹ̀ àkọ́kọ́ ṣe yẹ méjì bẹ́ẹ̀ fàáyìnlẹ̀ àwọ̀lù àwọn tí wọ́n kọ́ níbẹ̀ wọ́n ni wọ́n wà. Subhanallah. ìbẹ̀nu gómìnà tó wọlé lókùn ṣe ti jẹ́ pé ní àárọ̀ yìí tilẹ̀ mọ ìyá àlẹ́ ṣàgbà. ẹ̀mà ìmọ̀lá ṣíbà. bá a bá ronú gbọ́pọ̀lú wa ní lókùn ṣe ti yá sí bu èpèlú wọn àwọn àti ìdílé wọn. ẹ̀yin ti mú wa jẹ náà ìdí ọlọ́run ti mú yín àlefa ilẹ̀ fún àwọn ẹ̀yin wọn ni kọ́rọ̀nà lọ́wọ́ lórí ayé wa. ẹ̀ǹkọ́ ń kárí ìṣàkẹ́ fàáyìnlẹ̀ àwọ̀lù. nínú tí máa kó bá wọn máa sọ lónìí.
gbogbo àdéhùn tẹ́ ẹ fẹnu yín ṣe fún wa kó tó di pé àdìbò fún yín wọlé ẹ má gbàgbé o. ọ̀pọ̀jù gbogbo àwọn gómìnà bàbá ti ṣàdéhùn ní tí wọ́n lè ṣe àti tí wọ́n lè ṣe wọ́n gbére wa lọ. bàbá ti wá wọlé tán wọ́n wà dá wà lóbi èrè sọ́wọ́. lábẹ́ ìrìnà fún síkà bí àyà ti gbàgbọ́ ìlà. ẹ má gbàgbé ẹlẹ́sìn títì ẹ ṣéun. wà ìbá òsíta fẹ́nà àyà tó ń zẹ̀lú. wà ìbá òsíta fẹ́nà àyà tó ń zẹ̀lú. ẹlẹ́sìn ẹ bá wa mójútó ọ̀nà ẹ bá wa mójútó. Ọba àmójútó. Ògùn stéètì a nílé iṣẹ́ ìyá ń jẹ wá pẹ̀lú ilé iṣẹ́ fún àwọn ọmọ bá wọn ríṣẹ́ sí ebi pàwọn ìyá ń jẹun ọmọ rẹ ti dọmọ kọ́mọ. Subhanallah. àwọn ìyàwó gidigidi lọ́dẹ̀dẹ̀ ọkọ wọn ti di ìyàwó kíyàwó. wà ìbá òsíta. àwọn ọkùnrin tí wọ́n nítọ́jú tí wọ́n mọ̀ tọ́jú obìnrin ṣe wọ́n ti dọ́kọ̀ wèrè. fẹ́nà àyà tó ń zẹ̀lú. àyẹ̀wò iná ọkùnrin tó ti ṣẹ̀sí lọ́bẹ̀ ìyàwó rẹ̀ torí àìrówó ọbẹ̀ múlẹ̀. وإذا ربا فإنا ọ̀gá tó ti dìdàkúdà lọ́dọ̀ àwọn ọmọọṣẹ́ rẹ̀ kò rí wọn ọ̀gá ṣe mọ́ kò sí ọ̀nà àbáyọ fún ní kálukú mọ́. Subhanallah. àpò kálukú lórí kálukú ń jàdù gbogbo àdéhùn tẹ̀ ṣe alìsíkọ́rọ̀ tó lè ṣe à. Subhanallah. ẹ má ní ẹ̀kọ́ wí mo fi tàn wọ́n jẹ ní pẹ̀lú tàn yẹn yé o. ومن لنفسك. ẹlẹ́ẹ̀kejì ẹ̀ṣọ́ ìmọ̀ràn gbà. ìmọ̀ràn ló kó bá pọ̀ ju àwọn tí wọ́n ṣèjọba tí wọ́n jábọ̀ hùn. wọ́n láṣeyọrí mọ́. أكرمكم àwọn tí wọ́n sì ń fún yín nímọ̀ràn méjì ni wọ́n ọ̀rẹ́ àtọ̀tá. الله. abáni al-insanu idha sọ́nà irduhu la yaqdiru ahadun an yufsidahu. أكرمكم الله الكريم. tẹ́bá ní istiqamatu bil lisan ní tẹ́ ẹ sọ ẹ bá dúró lé lórí ẹ ní àjẹ́dà fúnra yín tẹ́ ẹ bá ní dáadáa. fama ahadun la yaqdiru an yufsidahu. أكرمكم الله. ẹnìkan ò ní gbé ìmọ̀ràn wá tó ba gbogbo ètò yìí. gbogbo tá ẹ bá ṣe pátá ẹ ní gba ìmọ̀ràn tó bàjẹ́. وإذا وزيت. ẹ lọ ní istiqamatu bil lisan ohun tá ẹ wí fún wa ẹ make sure pé ẹ mójútó ẹ ṣe. فإنها لا تنزل. وإذا وزيت فإنها لا تنزل. bẹ́ẹ̀ bá ní opportunity tó dé orí ipò tẹ́ ẹ dé yìí bí o bá ṣe ń tó ní òun fẹ́ lọ sí ẹ mbẹ́ nítorí àwọn kan ní wọ́n ń pè é débẹ̀ tó bá yá yóò di wàhálà o. di wàhálà o. وإذا وزيت. àkọ́kọ́ nù ní al-istiqamatu bil lisan àwọn tẹ́ ẹ wí fún wa ẹ make sure pé gbogbo ẹ̀ lẹ́ mójútó tẹ́ ẹ bá ti mójútó yóò dúró yẹ fún yìí. فإنها لا تعزل. gbogbo èèyàn ní wá kí ǹjẹ́ ẹ má gbàgbé àtọ̀tá àtọ̀rẹ́ ní wá kí yín o. àwọn kan wá ní wíwá pé ẹ̀jẹ̀ káwa náà lọ wọ́n pè wá lọ́ta rẹ̀ bẹ́ẹ̀ sì ni ọ̀tá lórí wọn. وإذا وزيت. èyí tá wàá gbàgbọ́ tẹ́ gbàmọ̀ràn lẹ́nu rẹ̀ mọ̀ bí yóò ta ní àbọ̀ rẹ̀. فإنها لا تعزل. ẹ̀ṣọ́ ìmọ̀ràn gbà wọ́n ní gbogbo àwọn tí wọ́n ṣubú láyé ìmọ̀ràn ló parí wọlé. وزيت فإنها لا تعزل. ẹlẹ́ẹ̀kejì al-istiqamatu bil jinan. أكرمكم الله. bẹ́ẹ̀ bá ti gbéṣẹ́ fún àwọn èèyàn ọ̀pọ̀ ìgbà àwọn tẹ̀ gbéṣẹ́ fún àwọn ni wọ́n ń baṣẹ́ wọ ẹ̀yìn jẹ́. سبحان الله. ọ̀gá ni mí ọ́fíìsì mo wà wọ́n lọ máa ṣe àwọn kò ní wá wọlé. abẹ́rẹ́ ní ọmọ gómìnà wa wọ́n ti bà títí bàjẹ́ ẹ̀yin kọ́ lẹ́ rìn bẹ̀tẹ̀ bàjẹ́ àwọn tẹ̀ gbéṣẹ́ fún ni wọ́n ṣe dà. bàtẹ̀ mójútó. وإذا وزيت. bẹ́ẹ̀ bá ti dìde wípé tọ̀ mo fẹ́ ṣe é bẹ́ẹ̀ bá ti kó wúlẹ̀ ẹ máa dé bẹ́ẹ̀. فإنها لا تعزل. ìjẹ́ olórúkọ mẹ́ta tí wọ́n jẹ́ àkọ́kọ́. torí ìjẹ̀bú ìdodo olórúkọ mẹ́ta tí wọ́n jẹ́ ìjẹ̀bú ní wọ́n máa ń pè ní òdú ìjẹ̀bú ní máa ń jẹ́ òdú. أكرمكم الله. ìjẹ̀bú wà lórúkọ mẹ́ta àkọ́kọ́ wọn kọ́ jẹ́ òdú bá ń wò. Bá ń wo lálẹ́ àkọ́kọ́ ọkọ̀. ẹlẹ́ẹ̀kejì ni òdú bírọ̀. Bírọ̀ ní ṣèkejì ó pa wọn. ẹlẹ́ẹ̀kẹta ni òdú kọ́yà. وإذا
تنزلوا náà láti bẹ̀rẹ̀ báyìí nísìnyí òdúbà wọn ni wọ́n máa jẹ́ wọ́n máa dúró báyìí wọ́n máa ká ọkọ̀ ẹ̀ wọ́n máa wò ẹ̀já wo bí tó fẹ́ gbé gbà. وإذا علمت فإنها لا تنزلوا. ọlọ́wọ́ yá wọ́n ti ń béèrè lọ́wọ́ àwọn kan tí wọ́n sọ pé kò síbú àwọn wọ̀nyí. àwọn kan wọ́n ní kò síbú àwọn alánìjọba ẹ̀yà bá falẹ̀ yóò sì lọ níta bá ṣe náà yóò sì àwọn yẹn ni wọ́n máa ń ṣe my government wọ́n ṣá àwa government. وإذا زلت ìjàpá tí wọ́n ń béèrè lọ́wọ́ wọn sìn òdúbìrọ̀. فإنها لا تنزلوا. òdúbìrọ̀ ti ń béèrè báyìí. ṣẹlẹ̀ lẹ́yìn náà lè ṣe my government ṣe àwa government. وإذا أذيت فإنها لا تنزلوا. àwọn government ní jẹ́ kí yẹn ṣàṣeyọrí. àjùmọ̀ṣe wọ́n ní kíní kan for the people by the people. Government for the people by the people and for the people. yẹn ló ń pè ní àjùmọ̀ṣe àwa government yìí. وزلت فإنها لا تنزلوا. gbogbo àgbáyé ní sọ. وإذا عملت فإنها لا تنزلوا. àgbáyé ló mà nínú àwọn àbá àti wọn tí ó jẹ kọjá bẹ́ẹ̀. rárá mi ò ṣe tọrọ pé bá ń bomi sáàmù mi orí mi bá ń. àmọ́ òdodo làwọn sọ tó ní ìgbésẹ̀ pírẹsidà Abíọ́dún yìí ó tà wá lọ́rùn a sì fara mọ́ a ti ṣàdúrà Ọlọ́run bá wa tọrọ sọ́nà ìgbà. آمين. وإذا وزلت فإنها لا تنزلوا. bó bá wà tí wàá kú ń bẹ̀ tán a máa béèrè sẹ́ẹ̀rì tẹ fojú wa rí ká dà fún yín àtẹ̀yìn àtẹ̀wọ́n ẹ̀yin nu Ọlọ́run. وإذا وزلت ẹni ò tó yọnu sí yóò máa yọnu sí. فإنها لا تنزلوا. wọ́n máa sọ lórúkọ táwọn bàbá àti ìyá rẹ̀ ò sọ. وإذا علمت فإنها لا تنزلوا. ẹlẹ́ẹ̀kẹta ni istiqamatu bin nafsi. أكرمكم الله. òun ló ṣàgbà gbogbo wọn ẹ lọ ní àníyàn pé mo fẹ́ wá ṣèlú kì í ṣe pé mo fẹ́ wá jẹ̀lú. Fọwọ́ sí ìlú. àwọn tí wọ́n ṣe síwájú yín wọ́n wá jẹ̀lú ni wọ́n wá sí. Ìjẹ̀bú wa àwọn Ògùn wọ́n wá dákẹ́ báyìí wọ́n wá ń jẹ́ òdúbà ń wò ó nísìnyí wọ́n wá ń bẹ̀rẹ̀ òdúbìrọ̀ tọ́lá tí wàá kó mi wọ́n wá béèrè òdúkọ̀yà. وإذا وزلت فإنها لا تنزلوا. òdúkọ̀yà tí kò lè di òdúgbèjà. ẹgbèjà mi ẹ sáà mọ̀ pé mo wá tùlù ṣe ni ẹgbèjà mi òun náà ní pé kẹ́ ẹ ṣe dáadáa ẹ fà àwọn èèyàn mọ́ra ẹ ṣe dáadáa ẹ má sì wá pé ẹnìkan ṣẹ̀mí mo fẹ́ béèrè ìjà lọ́wọ́ ẹ̀. وإذا علمت فإنها لا تنزلوا. àfáàní wàkún fi tọrí kì. وكن في الطريق أفيف الخطى. شريف سماء كريم النظر وإن أتوا بعده وكن رجلا إن أتوا بعده يقولون مرة وهذا الأثر يقولون Mr. Abíọ́dún iṣẹ́ délẹ̀ tẹ́ fẹ́ ṣe o. Iṣẹ́ ti dé. níjọ́ tẹ̀bí ó wà kí yín pé ẹkú iṣẹ́ níjọ́ tẹ̀ bá sọ̀kalẹ̀ láyọ̀. Ìjọba sọ̀kalẹ̀ láyọ̀. àdúrà mo fi ń tì fún yín báyìí. bẹ́ẹ̀ni. mo sì ti kí yín. Àdúrà mo fi ń tì fún yín báyìí. وكن في الطريق أفيف الخطى. Oya yà fọlá. شريف السماء كريم النظر. Wàkún rajula. إن أتوا بعده يقولون ما هذا الأثر.
الخطى àwọn kan ní wọ́n ti lọ kẹ́ tó débẹ̀ wọ́n ti jẹ gbèsè débẹ̀ kẹ́ tó dé o wọ́n ti jẹ gbèsè láti jẹ gbèsè o. Subhanallah. Oníṣẹ́ ti jẹ gbèsè o. Àti jẹ gbèsè kẹ́ tó débẹ̀ o. Oníṣẹ́ ti ti dá nǹkan lẹ̀ kẹ́ tó dé o. Tá a bá wá débẹ̀ ẹ má bí wọ́n báwo lẹ ṣe jẹ́ sí. شهيد السماء كريم النظر. Ẹ má wádìí báwo lọ bẹ́ ṣe bẹ́ báwo ni iṣu ṣe ṣú báwo ni wọ́n ṣe bẹ́ báwo ni wọ́n ṣe sè é báwo ni wọ́n ṣe dín. وقلت له إن أتوا بعده يقولون ما àbí ìbàdàn kò tọ́ ẹ̀wọ́n tún kò níbi àṣìṣe tẹ́ ẹ bá bá bẹ̀. أبيب الخطى. Ọ̀sìn tó lè jẹ́ kí èèyàn ń láṣeyọrí láyé olùkọ́ lábùdúkúrò. Ẹni bá ń lábùdúkúrò náà yé bó lè ṣàṣeyọrí àárọ̀ dáyé. Máa problem, máa progress. Prince Dàpọ̀ Abíọ́dún ẹran progress lókun state. Títí wa ò dára. A ní street light tó yẹ jù. Ayé fi jẹnẹrétọ̀ kan náà. Ayé fi generator kan náà street light. A ní títí tó yẹ jù ládùúgbò kò sí. Títí ìjọba kò sí. Kò sí kan tá a lè fọwọ́ sọ̀yà ẹ̀. Ilé ìwé ò yẹjú. Ọrọ̀ ajé ò da gbogbo àwọn bí wọ́n ti ń tajà lójú ti bẹ́ẹ̀ pa ó ti ba ọjà jẹ́. وكل طريق أبيب الخطى. Ẹ̀dá ilé iṣẹ́ inú mi ò tẹ̀ wá dùn. Ìjẹ̀bú ni President Dàpọ̀ Abíọ́dún. Ìjẹ̀bú ni wọ́n Ìjẹ̀bú làwọn náà. Inú mi wá dùn, inú mi kò sí. Kò sí ilé iṣẹ́ tó yẹjú. Ní gbogbo Ìjẹ̀bú yìí, àní ilé iṣẹ́ kan rè wọ́n ṣe bàtà, ìkan rè wọ́n ṣe igi, ìkan rè wọ́n ṣe páànù, ìkan rè wọ́n ṣe ẹ̀yìnsíléètì, ìkan rè àárí. Kò sí bàbá adáre kojú ó ti pọ̀ jù. Ọlọ́run jẹ́ ta fún bàbá wa Suleiman Ọ̀sọ̀sà. آمين. Bọ́lá pẹ̀ ṣáàbí dáadáa. آمين. Bẹ́ẹ̀ ká bá bínú sí i, ń bínú sóńtì. أكرمكم الله. Ayọ̀kúnlé tó sọnù lọ́wọ́ wa òun lọ́lọ́ gbà padà. إن شاء الله. Torí níjọ́ náà lọ láyé ọjọ́ náà lọ tó ló ti di lọ́jọ́ náà lọ. Ayé mọ́yé làwọn ọmọ tí wọ́n bá ti lálàsí wọ́n bá ti di dàkúdà. Ìmí ò bá ti dolè. Wọ́n á fi mọ́tò kọ́ wọ́n wá lọ wọ́n lọ wá ṣiṣẹ́ ẹ̀sìn sanwó fún gbogbo wọn. Thousands of people. وكل طريق أبيب الخطى. شهيد السماء كريم النظر. Àwọn náà ti lọ bẹ́ẹ̀ bí kìkàlẹ̀ báyìí nísìnyí. ولا تخف من نبل فوقه عيشه وعبد ولا متقرب وقلت لا إن أتوا بعده يقولون ما Àtọ́mí àti mínírààtì àti gálà gbogbo ẹ̀ wọ́n ti dá kalẹ̀ báyìí. Àwọn ẹgbàá gbèjì àwọn yẹn tí wọ́n ṣiṣẹ́ bẹ̀ báyìí. Níjẹ̀bú wáyé ẹ̀rí kó ríire ńlá ni fún wa. أكرمكم الله. Ẹnì kan wá sílùú yìí, ó ní àṣìlú oko nílùú yìí ní ìlú yìí ní èdè lòkù. Ìlú ló jábúlé. أكرمكم Ìlú yìí ló الله. dàbúlé. Bàbá. Wọ́n ní kí ló dé tó wíbẹ̀ olóko ń pọ̀ nílùú yìí díẹ̀. Nígbà tó ń ti pọ̀ láti ẹ̀sìpírẹ́sì, ó wá rí òkú lọ́tún orí ló ta. Àwọn ìlú ti dìvẹ́lọ̀pù. وخلق هذين من سيرتي ومن عمل صالح يدخر وقوة لها إن يقولون ما Wọ́n ní lára lóde ní ìlú wa yìí. Ìlú tó ti lajú níjọ́ tí gbogbo àwọn ìlú tó kù ń bẹ lókùnkùn tí wọ́n sùn lọ́wọ́ tẹ̀ yìí. Ìjẹ̀bú ti ń pé bọ̀ ló ti dóde ní. Ẹ lọ ṣe tó bí kọ́mìnì ó ṣe pọ̀. Ó ní kún fi tọrí kí á fi bá lòun tán. Ẹ lọ mójú kò bí àṣìṣe tẹ́ ẹ bá bá lórí àga tẹ́ ẹ fẹ́ jókòó sí yìí o. شريف السماء Sìmáì. شريف السماء Kẹ̀rí máa ń dẹ́sọ̀. كريم النظر Àwọn ìmọ̀ràn tó bá tẹ̀lé máa gbọ́. كريم النظر. Wọ́n bá sì gbé mọ̀ràn wá ẹ̀jọ́, èyí á máa jọ mọ̀ràn. Ìmọ̀ ọ̀ràn. Ẹ wà mọ ọ̀ràn nínú ìmọ̀ràn. كريم النظر. Kẹ̀rí máa ń nà sọ́ọ́rì. Wọ́n bá sì gbé
كريم النظر أبو دادا وقلت له إنك بعده wọ́n ti ní wọ́n sọ fún ilé kan orí ẹ̀ka tó bá jókòó sí lókun ṣe ti ẹ̀ bá gbèsè ń bẹ̀ wọ́n ti fi wá jẹ gbèsè. إنك بعده يقول إنما هذا الخير ọba tó jẹ jẹjẹ tó fi sẹ́yìn tó lé débi tó yé àtẹ̀yìn tó jẹ jẹjẹ tó kò sẹ́yìn tá àwọn méjèèjì náà lọ́pẹ́ kọ́ sí àwọn méjèèjì náà lọ́pẹ́ kọ́ sí. Ìnira kan bá dàrú. Àpéjúwe tí mo lè mú alẹ́ bí sọ̀rọ̀ bá jọ. Ẹ̀kún ọmọ ìjẹ̀kú ni. Ẹ̀kún ni rẹ̀ mẹ́ta. Wàhálà làbá. Wàhálà ìlàfẹ́ ní gbogbo stéètì pàápàá jùlọ lógún stéètì yìí ọ̀nà tó dáa ní bí sọ̀rọ̀ bá jọ ló ṣe òun náà lọ́nà tó lọ sọ́nà Ìbàdàn yìí. Ìjọ tó ti kú ẹ̀ láyé àti ìrọ́nà mi tó dáa tó bẹ̀. وجد أجابكم الله From one state to another state. وجد لك زادين من سوة Òun ló kọ ọjà fún wa, ọjà náà ní bẹ́ẹ̀ kan yìí. ومن عمل صالح يدخر. Ṣé ẹ sọ pé ìjọ tó ti kú ọ̀nbẹ tó sọ lórí ilé onílàkàyè tó débẹ̀ lónìí? Pé àwọn tó wá débẹ̀ wọn ni wọ́n lájú àbí kí làá pè wọ́n. Ẹ kàwé ẹni làákàyè ẹ lówó lọ kẹ́ ẹ tó débẹ̀. Ẹtú débẹ̀ ẹ lówó sí ẹ gbọ́dọ̀ sí èyí ṣe tẹ́ ẹ lè fọlá àti yín ṣe tẹ́ ẹ táyọ̀ ò ní gbà pé ká ṣe. فلا تحتقر عن ما أنت فيه. Aliyu karamallahu wajhahu. آخرين انتظر. Adájọ́ ẹni tó ṣe pé ń dọ́kọ́ bá kó mi ayé òní gbàgbé. أكرمكم الله. Àwọn alájà fún yín pé rárá Pírẹsidà Abíọ́dún abẹ́ kí wọ́n tú wálẹ̀ kan sí. Wọ́n ní wọ́n ti ṣe ẹ̀mẹ́jì. Abẹ́ kan ti ṣe ẹ̀mẹ́jì. Káwọn máa fẹ́ kú torí ti a lè kú torí ti ní tá a bá rí iṣẹ́ tá a lè fi kú tì ní tá a bá rí lọ́wọ́ yìí. وما بات لا يمنعون النافذون ولا عبثا يزمعون السفر ولا عبثا يزمعون السفر. Wọ́n gbọ́ àwọn èèyàn tí wọ́n bá súnmọ́ yín ẹ jẹ́ kí wọ́n ṣe dáadáa lára yín. Ẹ má kó gbogbo ẹ̀ máyà ẹ ṣe dáadáa fáwọn èèyàn ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ yín pé ìjọba tuntun lẹ́yìn. Aliyu karamallahu wajhahu. Wọ́n jí náà wọ́n kùtùkù nígbà kan ní bá sùn. Bàbá lọ bèèrè lọ́yẹ̀ pé ya àmìlẹ́ra gómìnì ìlúmọ́dà tẹ́bùkì. Ló ń pàpà yín lẹ́kùn. Ó ní láti ibi iná lẹ́bi ní o. Wọ́n ní àbẹ́ẹ̀ bá dákẹ́ ẹ̀kún àmà sunkún tì. Ẹ̀kún àmà àrùn. Àwọn àjòdì gbé. Ó ní rárá sàbàbí ló fà. Wọ́n ní kí ni sàbàbí? Ó ní mọ́tò sábàátì. Mọ́sù sábàátì àjíyàrè làmìyá àti ìgbẹ́ ìfún. وأخاف قد أهان الله قد أهانني. كرم الله وجهه. وأخاف أن الله قد أهانني. أكرمكم الله. wọ́n ní láti bí ìjọ méje ohun tí ẹ̀rí ẹ̀ bèrè àánú kan rọ̀. ẹnìkan ti wá bá wọn pé ọ̀gá wa bó lọ́wọ́ yín. ẹ̀gẹ́lì kan ti ẹ̀gbẹ́ súnmọ́ o. ṣé ebi ń pa àwọn àtàwọn ọmọ. ẹnìkan ti ẹ̀ bèrè pé ìyá ń jẹun. Mọ́sù sábà àti àjíyá. Odidi ọdún méje náà ti ń bèrè àánú lọ́wọ́ rẹ̀ tó. Odidi ọdún méje ẹlòmíì ti ń wá àánú lọ́dọ̀ rẹ̀ tó ṣe fún. وذلك الحياة طريق الزمن إلى بعثة وشؤون أخر إلى بعثة وشؤون أخر. Ẹgbẹ́ ọtí bá nìkan. Àga tí ò láyò lé. Àga tó bá fi yẹn síbẹ̀ wọ́n máa yọ kù. Kò sọ ọmọ tó fẹ́ dá sí i. وجد لك زاد. Ó kọjá pé aṣọ tí wúrẹ́ mú wáyé ní òun padà lọ sọ́run. Ìjọba. ومن عمل صالح يدخر. Ẹlòmíì bẹ́ẹ̀ náà wà ìjọba tó ti kú ní àga tó ṣe pé
kàn yóò tó 100 years. ومن عميا ìsísò òun yóò kàn mọ́ ọmọ rẹ̀ ni yóò wá jẹ́ ọmọ kì í sọ ọmọ tòun tó gbà mí lórí ìwà tó ṣe kalẹ̀ ìwà tàbí nírètí. bí ogún tó bá tún ṣe dáadáa ni. وجريك زادين من سيرتي bẹ́ẹ̀ni. ومن عمل صالح mo fẹ́ ká ṣàdúrà fún ومن عمل صالح ọlọ́run fún ọlọ́run lọ́kàn ní Muhammad. Ogun State yìí. Ogun State yìí ọlọ́run. Abọ́lá ọlọ́run bẹ̀ ọ́. Abọ́lá ọlọ́run àbíbọ̀ ọlọ́run. Agbára rẹ̀ bẹ̀ ọ́. Agbára ọlọ́run àbíbọ̀ ọlọ́run. Ẹni tó yẹ fún wa yìí. Ẹni tó yẹ fún wa yìí. Èrò ọkàn wa. Èrò ọkàn wa. Àti gbogbo ń tá a rí. Àti gbogbo ń tá a rí o. Òun ni wípé wọ́n bá wa tì sókè. Òun ni bàbá àti sókè. Bàbá tí wàá kún ni lọ́wọ́. Ọlọ́run bá wa kún ọ lọ́wọ́. وإني أشتكي لله منا Ọlọ́wọ́. أشتكي لله منا Afẹ́gbára rẹ̀ bẹ̀ ọ́ fún Pírísítà Gbádọ́dún. أياني Wọ̀nyá sẹ́nẹ̀dí. ويا صمدي عني Àyínná. يا عوني ويا صمدي عنا Ọba tí máa ń múni kúrò nídìí òkùnkùn bọ́ sínú Bàbá mọ́lẹ̀. tí máa mú ní kúrò níbi òkùnkùn bá sì mọ́lẹ̀. Gbogbo tí ó dáṣẹ́ ọwọ́ Pírísítà Dàpọ̀ Abíọ́dún tí ó dànù. Gbogbo tí ó jẹ́ sí ọwọ́ Pírísítà Dàpọ̀ Abíọ́dún tí ó dànù. Tí ó gba ìjọba yìí jẹ́. Ọlọ́run bá wa tì nǹkan náà ṣubú. أجرني من هوى نفسي فإني Àtúbù ilayka. أتوب إليك من قبل تمنى Mẹ́ta ló lè gba ayé yẹn jẹ́. Mẹ́ta ní lè ba ayé rẹ̀ jẹ́. Mẹ́ta. Àkọ́kọ́ ní ìmọ̀ràn bú. Àkọ́kọ́ bẹ́ẹ̀ mọ̀ ọ́ bú. Ẹlẹ́ẹ̀kejì ìfẹ́ ẹnu. Ẹlẹ́ẹ̀kejì a máa jẹ́ fẹ́ẹ́nu. Ẹlẹ́ẹ̀kẹta èrò ọ̀tá lábùú. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ a máa jẹ́ èrò ọ̀tá lábú. Mẹ́tẹ̀ẹ̀ta yìí. Mẹ́tẹ̀ẹ̀ta wọn. Ọlọ́run má jẹ́ ráyè lọ́dọ̀ Pírísítà Gbádọ́dún. أجرني من هوى نفسي فإني Wà ní ìtàmà ọ̀run. ولي بمعون عفو منك عني Ọmọ kìfọ̀rọ̀ tù. ونجبت تجاوز حسن ظني Àánú Ọlọ́run. Àánú ọlọ́run. Téèyàn fi ṣàṣeyọrí iṣẹ́. Ìṣàṣeyọrí iṣẹ́. Ọlọ́run bá wa dàbò. Dàpọ̀ Abíọ́dún yìí. Dr. Dàpọ̀ Abíọ́dún. Òyá yìí. Bàbá. Prince Dr. Dàpọ̀ Abíọ́dún. Dr. Dàpọ̀ Abíọ́dún. Ọlọ́run o. Ọlọ́run. Yóò ṣàṣeyọrí. Ẹ̀san Ọlọ́run fi wọ́n ṣe fún àwọn tó bí wọn. Ẹ̀sọ́ ọlọ́run tí wọ́n ṣe báwọn àbí tó ní wa. Ọlọ́run kó wá ṣe wọ́n ní ìpìlẹ̀ oríire fún wa lókun ṣe. Ọlọ́run àlọ́ Muhammad. Ìwà pátá àjọ parapọ̀ àkàfàtì Gbogbo àkà. àwọn táwọn àkàbá tí a kàn. Fátíà náà. Fátíà náà. Níjọ́ tó wọn fẹ́ ṣàdúrà nẹ́bí. Gbogbo súrà àti àyà ti bẹ̀rẹ̀ lọ́rùn kọ̀ọ̀kan. Gbogbo súrà àtàyà ti bẹ̀rẹ̀ náà kò rárá. Ọlọ́run ọ̀rọ̀ ti mú ọ wá ní méjì méjì. Ọlọ́run wọ́n ti mọ wá ní méjì méjì. Fátíà nìkan Ọlọ́run fún un ní méjì. Fátíà nìkan ọlọ́run fún àwọn méjì méjì. Kì í ṣe bọ́lá òun gbàgbé. Ìṣe gbọ́dọ̀ wọn gbàgbé. Ìkẹ́tì bẹnu Fátíà ti pọ̀ jù. Ìkẹ́tì ìbẹ̀rù Fátíà ó pọ̀ gan. Ọlọ́run wọlé ìkẹ́tì bẹnu Wọ́n yẹ Fátíà. kẹ́tì bẹ̀rù Fátíà. Àti Prince Dr. Dàpọ̀ Abíọ́dún. Àti Prince Dr. Dàpọ̀ Abíọ́dún. Àti gbogbo àwọn tí wọ́n bá wọn Àti ṣiṣẹ́. gbogbo àwọn tí wọ́n máa ṣe lápapọ̀. Àti gbogbo àwọn aráàlú tí wọ́n ṣèjọba lé Àti lórí. gbogbo àwọn ará ìlú tí wọ́n ṣèjọba lórí. Tọ́ àti ààrẹ Kẹ́mi Olúwọlé àti gbogbo orú wọn bẹ́ẹ̀. Gbogbo wọn bẹ́ẹ̀. Ọlọ́run ò má jà sórí ibú. Àbáríkà lọ́wọ́ Al-Fatiha. بسم الله الرحمن الرحيم الحمد لله